alam tara kayfa fa'ala rabbuka bi'ad ṣé òòrí àbó gbọ́ ìròyìn tọ́lọ́wọ́ bá ṣe pẹ̀lú àwọn ìran áádì ọlọ́wọ́ ní ìrọ̀mà àwọn áádì yìí bàbá wọn ní jẹ́ ìrọ̀m a máa ń fowókọ bá bẹ́ èèyàn pé èèyàn ẹ̀rí gbogbo ẹ̀ máa ń lọ mẹ́bàá dákọ̀ bá bẹ́ èèyàn ó wẹ̀yìn dáàtìlì imad ìrọ̀mà dáàtìlì imad àwọn olóòpó imad òpó ni wọ́n ń pè bẹ́ẹ̀ allati lam yukhlaq misluha fil bilad àwọn tó yẹ pé àwọn ò tún dá irú wọn lórílẹ̀ tó náà jẹ́ ẹ̀mọ́ sọ pé òun fẹ́ wọ àwọn tó jọ ìran áádì ọlọ́run ní àdárò wọn mọ́ lórílẹ̀ àwọn tó tún ń bá wọn kò sí. kí ló fà á tó fi jẹ́ pé wọ́n jẹ́ dáàtì imad olóògbé ń tó fà á ní wípé àwọn èèyàn wọ̀nyí ibi tọ́láwọn bá dá wọn sí atẹ́gùn pọ̀ ńbẹ̀ atẹ́gùn yìí ìmọ̀ ń fẹ́ iyanrìn tàbí èrùpẹ̀ òun sì ní gbogbo ilẹ̀ ibi tí wọ́n ń gbé atẹ́gùn yìí wá máa gbá èrùpẹ̀ jọ táǹpẹ̀ ní Ahqaf ọlọ́sọ ní Suratul Ahqaf ó sọ̀rọ̀ àwọn áàdì bẹ́ẹ̀ àárín àwọn èèpẹ̀ tàbí èrùpẹ̀ tí atẹ́gùn bá jọ tó ti wá di òkè àárín wọn omi àwọn áádí omi wọn ń gbé torí atẹ́gùn yìí tí wọ́n bá wá fẹ́ kọ́lé wọn tí wọ́n pàgọ́ wọ́n wàá mọ òpó tó ga òpó yìí wọ́n wàá so kò mọ́ tí wọ́n fi mú ilé wọn dúró kátẹ́gùn òfin lè gbélé náà lọ lọ́lọ́ fi sọ pé ìrọ̀mọ́ dáàtìl imad wọ́n lágbára pọ̀ àwọn náà sì máa fi agbára wọn ṣe yànnà bí abọ́lá ṣe sọ ní sọ́ọ̀tù Fussilat ayẹlẹ́ ẹ̀kẹ́ẹ̀dógún bẹ̀ pé fa'amma 'adun fastakbaru fil ardi bighayri haqqi wa qalu man ashaddu minna quwwa ká sọ́ọ̀tù Fussilat ayà 15. فأما عاد فاستكبروا في الأرض أعوذ بالله من الشيطان الرجيم فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون. ọlọ́run ní fa'amma àádùn ẹ̀rí àwọn ìran ábílẹ̀ tí wọ́n fastakbaru fil ardi wọ́n ṣe ìgbéraga lórílẹ̀ táwọn bàbá wa ń pè ní àgbéró wọ́n ṣàgbéró lórílẹ̀ bighayri fil ardi bighayri al-haqq èyí tí èyí ṣe pọ̀tọ́ kò tọ́ sí wọn kí wọ́n ṣègbéraga lórílẹ̀ kí ló dé bí wọ́n fẹ́ máa ṣègbéraga sáwọn ló dára wọn ni agbára tí wọ́n ní ẹ sáwọn ló fúnra wọn. wọ́n wá máa sọ man ashaddu minna quwwa ta ló ń tọ̀ tó tún lágbára ju àwọn lọ man ashaddu tafdil wọ́n mọ̀ wá ní superlative tálẹ́ni náà tó tún ní agbára nínà tó tún ní ju àwọn lọ kúwàtà ní agbára ta ló lágbára ju àwọn lọ lórílẹ̀ náà. أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ الَّذِي خَلَقَهُمْ وَأَشَدُّ مِنْهُمْ قُوَّةً. ọlọ́run ní sínú wàárí ni ṣé làákàyè wọn ò lọ ọbẹ̀ àbí wọn ò sún òwòye sí i anna Allah alladhi khalaqahum pé dájúdájú Allah tó dá wọn huwa ashaddu minhum quwwa ó lágbára jù wọ́n lọ. wa kanu bi ayatina yajhadun. àmọ́ ṣá o kanu bi ayatina iṣẹ́ tí wọ́n ní pé àwọn àmì ọlọ́run
wọ́n jẹ́ yajhadun ẹni tí máa ń tàpá sámi ọlọ́run alátakò òní wọ́n máa jẹ́ sí àwọn àmì ọlọ́run ìyàn ni wọ́n máa jà. kí la fàyọ nù àyà yẹn ni pé àwọn gan mọ̀ táwọn lágbára lórí ilẹ̀ tí wọ́n fi ń béèrè pé ta ló lágbára táwọn nínú tó ṣokùnfà parun wọn nù. àwọn náà a máa ń ṣe bẹ́ẹ̀ ṣé àti ànábì wa Mùsá alayhi salatu wassalam nínú suratul Kahf tó jẹ́ kọ́nà ní kó lọ bá Khadru gangan nìyẹn jíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé ó dìbò láàrin àwọn Banu Isra'il ó wá béèrè pé man huwa a'lamu minni talento tó mímọ̀ jù ú lọ alómímọ̀ tó òun lòun mímọ̀ jù lọ́lọ́run fi ní kó lọ bá Khadru kó tún kẹ́kọ̀ọ́. wa idh qala Musa li fatahu la abrahu hatta ablugha majma'a al-bahrayni aw amdiya. nílẹ̀ ìgbà fẹ́ lọ síbi ìtàn tó rọrọ̀ Khadru ó jáde báwọn ẹni tó lọ ní kó lọ bá ibi tí ó ti pàdé ẹ̀ òun lọ́lọ́run júwe fún òun wá ń sọ fọ́mọ kéwù rẹ̀ táwọn afáàpè ní ṣáàrù níjọ́ yẹn òun wá ń sọ fún pé a ní gbò a ò ní yẹ̀lẹ́ tí ó wà lórí ìrìn àjò wa yìí ó níbi tá a bá ti rí tó ní méjì ti pàdé sótìyẹ ẹja táwọn sì mú lọ ẹja gbígbẹ yìí ibi tó bá ti tají tó sọjí tó rìn ẹja tó ti kú tó ti gbẹ ibẹ̀ làwọn ń lọ ṣùgbọ́n tá a sọ ni pé kí ló bí ìrìn àjò yẹn òun lọ̀rọ̀ tó sọ. sọ àwọn ájí náà sọ bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ sáwa ìran Yorùbá náà ní Nàìjíríà àmọ́ ẹgbà táwa la dáa jù kò sí ìran tó dáa tó àwa Yorùbá. nígbà tá à ń sọ̀rọ̀ Suratul Kahf Suratul Isra mo ṣàlàyé wípé Ọlọ́run fi hàn àwa Yorùbá àjẹ àwọn ìyá ọ̀rọ̀ tá a sọ yẹn torí àwọn ìran tá a kà kún nílẹ̀ Yorùbá àwọn ìnàgàtú Yorùbá yìí ká wọn sí àwọn tó wá ti fàlà lẹ́nu àmọ́ pé wọ́n ní abilala lẹ́nu bẹ́ẹ̀ sì ni Yorùbá náà ń falà àwa náà ń falà sẹ́ẹ̀kẹ́ ṣùgbọ́n ọ̀nà táwọn ti fa tí wọ́n láti mú wọn bẹ́ẹ̀ wọ́n á ní àwọn ìran yẹn wọ́n jẹ wá níyà ní 1983 torí nígbà tá a láàánú fi ìhónú hàn tá à ń jàjà òṣèlú àwọn ní gbòdògbòdò tí wọ́n kó wá tí wọ́n ń ta wá ń pa tí wọ́n ń yàn wá ń kòkókò tí wọ́n ń kan wá ń kóńdó àwọn tá a kà kún èèyàn ọlọ́ọ̀ni ẹ̀yin ẹ máa lọ nú ámì ẹ máa lọ nú ọlọ́pàá ẹ lọ mú ṣe gbogbo wọ́n wá bẹ̀rẹ̀ sí ìlú àwa Yorùbá wọ́n nà wá lọ́dún yẹn sà ṣùgbọ́n àwọn alága jù wọ́n lọ àwọn ni wọ́n ń jẹ inspector general àwọn ni wọ́n ń jẹ ọgbà ọlọ́pàá káàkiri àwọn máa ń lọ́dọ̀ wọn kìíní kan wọ́n á kó wa wọ́n kàn kọ́ọ̀fù lé alọ́ wọ́n kàn kọ́ọ̀fù sí alọ́ àwọn àrùn bá ní ìwọ̀n tó nǹkan kan Ọlọ́run ní kí wọ́n jẹ wáyà. àwọn tá a ní wọn ò jẹ́ nǹkan kan yẹn Ọlọ́run ní ẹ máa ṣèjọba lé wọn lórí wọ́n sì lé wa lórí tó ń tẹ́ ẹ̀rí láti wá mọ́ dúró ní 79 tí Ṣàgàrí bá ń sọ̀rọ̀ wọ́n ẹ̀rí pé kò gbé èkó ẹ̀rí just a teacher training certificate lónìí Ọlọ́run dà professor ní òun jẹ́ president ẹni tẹ́ wá ní òun ni ó máa ń sáyìn ìwé professor kó tó rówó gbà torí bí agbé aga àjọra wa lójú Ọlọ́run wá ní káwọn ìyá yẹn kò jẹ wá. nítorí náà Ọlọ́run sọ nínú Suratul Hujurat Ọlọ́run ní inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu báwọ̀ká. inna akramakum 'inda Allahi atqakum. Ọlọ́run ní àwọn aládá yín min dhakarin wa untha látara akọ kan àtàbò kan Adam àti Hawa bó ṣe sọ fún wa ní Suratul Nisa súrà ẹlẹ́ẹ̀kẹrin ní àyà alákọ̀ọ́kọ́ àti kejì wa batha minhuma rijalan kathira wan nisaa láti ara Adam
àti Hawa láti wá fa àwọn ọkùnrin tó pọ̀ àtàwọn obìnrin tó pọ̀ gbogbo àtàwà lórílẹ̀ ara wọn láti jáde. Ọlọ́run ní látara wọn láti dá yín waja'alnakum shu'uban wa qaba'ila sha'bun wa qabila. A ṣe yín ní orílẹ̀-èdè shu'uban ẹ̀rí pé àwọn China People's Republic of China ẹ̀rí pé ṣàbíyà ni ọmọ gbéra wọn jùmùbíyà tó sí ní ṣàbíyà People's Republic of China. So àṣeyín ní orílẹ̀-èdè wọ́n kọ̀bílà a sì ṣe yín ní ìran lórílẹ̀. Àwọn kọ̀ọ̀rá wọ́n yàtọ̀ sí àwọn China orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. Lárúbáwá ó yàtọ̀ sí Gẹ̀ẹ́sì àtúwádà yìí ní ìran. Yorùbá ẹ̀yà kan ni wọ́n ìran kan nínú Yorùbá mi àtúwá ní ẹ̀yà bíi kíni nínú Yorùbá àtúpín àbúmọ̀ Ọ̀yọ́ ń bẹ Ìjẹ̀ṣà ń bẹ Ìjẹ̀bú ń bẹ Ẹ̀gbá ń bẹ Èkìtì ń bẹ Ìgbónà ń bẹ Òǹkò ń bẹ Ìbọ̀lọ́ ń bẹ lọ́tọ̀ọ̀tọ̀ tébè wọn sì yàtọ̀ síra wọn ó dọ́dọ̀ àwọn ànágbó. Ọlọ́run ní kí ló dé tá a fi ṣe bẹ́ẹ̀ níta àárọ̀ fún kẹba lè mara yín ni kì í ṣe pé kẹlẹ́ máa ń ṣe ìyànà lórí ara yín èèyàn fẹ́yàwó ní ìsìn tíra ẹgbẹ ní ìsìn tọrọ ẹ̀sìn tí ń fọ́nká ọmọ bó ni ìyàwó ẹ̀ ní ẹgbẹ̀nẹ̀ ìjọ náà lè wọ́n lè kéyìn ó kọ̀ ń jọ̀hún ẹgbẹ̀nẹ̀ ló mọ̀ pé wálé yóò bá ló ń ṣe báyẹn o ẹ̀rọ àwọn òwe burúkú kan ìníkan ló gbé gbìyànjú kẹ̀kẹ́ àwọn òwe bá ń lẹ̀ Yorùbá ọkọ̀ kan lásìdẹ́ǹtì bẹ́ẹ̀ èèyàn kankan òkú àfi mọ́là méjì tàbí ọkọ̀ kan jàmbá mọ́tò ṣẹlẹ̀ lọ́nà Èkó èèyàn mẹ́rin àti mọ́là méje ló kú èèyàn ní Yorùbá mọ́là ìṣẹ́yìn gbogbo àwọn èdè yẹn Ọlọ́run ní kò bá mú kò tọ́ sí wa inna akramakum inda Allahi atqakum ẹni tó lápàlé tó ní àjùlọ lọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn tó bá páyà Ọlọ́run jùlọ kódà tó jẹ́ Lárúbáwá kódà rí ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀kọ́ àbá ní la khayra fi rajulin hurin bila adabi na'am walau kana mansuban ila al-arabi na'am walau kana mansuban ila al-arabi. Ìran rẹ ẹ̀yà tó ti wọ́n ò jẹ́ nǹkan kan kí ló jẹ́ ló ṣe pàtàkì. Yorùbá apára wa lédè bíi pé Professor Jibril Aminu ní Nàìjíríà Professor of Medicine mo rántí dáadáa nígbà tí wọ́n fún ní professorship ní University of Maiduguri ibẹ̀ ni wọ́n ti fún ní Professor of Medicine. Àwọn èèyàn wá ń comment nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ rí Maiduguri ló ti jà prof kò mọ̀wé wàhálà ìwé náà sì gbàgbọ́ ìgbà tó wáyé ni mo ṣe wá ka ọ̀rọ̀ mo ṣe ka fún ẹ̀ àṣẹ UI ló ti ṣe first degree ibẹ̀ ló ti bèrè lẹ́sìn UI Ìbàdàn rẹ́kọ̀dù rẹ̀ ní UI ní ìwà mọ̀ bí wọ́n ti bírèkì ẹ̀ ní ìsìn ṣùgbọ́n títí di 1990 yẹn kò sẹ́ni tó ti bírèkì rẹ́kọ̀dù Professor Jibril Aminu ní UI College of Medicine torí pé distinction ló ní gbogbo specialization ní ìmọ̀wé agbọ́rọ̀ yẹn yìí make distinction torí ní medicine kò sí bẹ́ẹ̀ 2-1 kò sí 2-2 we are all graduates but distinction yẹn wọ́n fún àbíbẹ̀ ẹ̀kọ́ lórí doctor kò sí podcast kò sí pass you pass but ní àwọn specialization yẹn máa ní distinction ní UI Professor Jibril Aminu ní ìwà àbọ̀bẹ̀yà wọn ti beat record yẹn wọ́n ní
àwọn èèyàn wọ́n mọ̀ ṣe kàwé ṣe fún àtàwọn Yorùbá ló jọ kàwé ń bẹ̀ ń jọ náà ṣùgbọ́n torí pé kò jẹ́ Yorùbá tó jẹ́ Fúlàní yẹn wọ́n ní kò mọ̀ wé ilé fún lọ́mọ Maiduguri kálíyà ẹni wo ní fún nígbà tó wá yúra ẹ̀ ó ṣe ní distinction ní ìrìnkún ìbírèkì ẹ̀ Professor Jibril Aminu kò sí lọ sùkúù wọn lẹ́ran ní ń dà níbi títí ń da mọ̀ọ́lù ìwà máa lọ síbi kíláàsì yóò máa wò wọ́n ìbẹ̀rẹ̀ wọ́n ní tíṣà ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ students wọn wá dáhùn ọmọ tí ń bẹ̀rẹ̀ wá náwó láti tàbí òun ẹjọ́ òun dáhùn ìwọ students yẹn ni tó bá gba ánsà wọn nípa tíṣà wọn gbẹ̀bẹ̀ eléyìí lọ sùkúù pélé ìkọjá bẹ́ẹ̀ ẹ̀rù kéèta Yorùbá sí Jibril Aminu ó tó wá ṣe mínísítà petroleum minister ṣe ló bẹ́ẹ̀ kò sí ètí ò ṣe dáa Jibril Aminu wọ́n tó kù bẹ́ẹ̀ àwọn dáhùn yàtọ̀ ilẹ̀ ìgbọ̀ngàn ní àwọn tí ó ṣe Yorùbá tí wọ́n sì mọ̀ wé tó lọ́dọ̀ sàánú wa ìyẹn náà ti tó ọlọ́wọ́ ní àwọn áádí wọ́n sọ bẹ́ẹ̀ wípé adúgbàgbára táwọn nígbà tí mo fi ń ṣàlàyé ìrìn ọlọ́jẹ̀ káwa tí ẹ̀sìn ilé ẹgbẹ́jà máa ṣe bẹ́ẹ̀ náà níbi bá ti tó ọlọ́run mú sí. ọlọ́run ní nígbà tí áádí wa sọ ànábì Hud ó wá sọ fún àwọn èèyàn áádí yáàkọ́ òdì ẹ̀yìn èèyàn mi òrùlé lọ́ọ̀à ẹjọ́ sì fún àwa máa lakum min ilahin ghayruh ní ọlọ́run ní alìmàlú tọ́bá ní ìlàhù alìmàlú ibi tí aláwọ̀ ti jáde yẹn màlú kò sí ẹlòmíì tẹ́ ẹ lè jọ́sìn fún tíjọ́sìn yìí tọ́ sí àyàfi Allah afala tattaqun ṣe wà ní báyà ọlọ́run náà. قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة. ẹ̀gbọ́n táwọn mọ́láwù tó sọ mo ṣàlàyé àwọn àlèmọ́láwù àbí àwọn àgbààgbà àwọn abẹnugan àwọn ọ̀pọ̀kùnlú àwọn alágbára àwọn aláṣẹ àwọn onípò wọ́n ní àwọn tí wọ́n ṣe kèfèrí ọlọ́run alẹ́dínà káfàrú nǹkan òwúhì tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ ní ìran rẹ̀. ẹ̀rí gbogbo sí ìlú wàlúmọ́láwù gbogbo ìjùmọ̀ wà sàádà wàlúkọ́ọ̀dà àwọn aṣáájú iná lànà rọ́ọ̀kà fi sàfà àti gbogbo ń tó ń sọ yìí kò sí parí ọsí dìde ògùnkọ̀ ló gbà ọ́ láàmú inú ògùnkọ̀ inú amùsù àlùwà náà. wà ní ìlànà múlùkà ilẹ̀ ìgbà yìí. ṣé máa ti pèèyàn ló mú dọ̀ kí ló ń dọ̀ jẹ́ yẹn ẹni àná jẹ́ ń sọ fún wọn. ayé fi dọ̀là àlà ayé sì tẹ̀lé òyìnbá ilà tárìkì ìbádàtì asnam wàlẹ̀ ìkbálì àlà ìbádàtì láì wàhádà. nígbà tí ó ń pe àwọn lọ síbi gbígbé jíjọ́sìn fún àwọn òòṣà jù sílẹ̀ ó wá ń dojú àwọn ọkọ̀ ọlọ́run ọba nìkan pé ẹyọ kan ṣoṣo ní káwọn máa sìn bí àwọn ará Mẹ́kà àwọn ń sin òòṣà tó lé ní 100 lọ́dún bùkátà àwọn ò tí ì bíyá ẹ wá ní káwọn máa sin ẹyọ kan péré ẹ wò lórí wọn àwọn ń sin ètò lé ní 100 bùkátà ò tí ì bíyá tó ó wá ní ẹyọ kan péré ní ká sìn ó fẹ́ pa àwọn ọrùn nìyẹn. tí omi bá tú wàhálà omi bá dé ọlọ́run ni àwọn òpè táwọn bá níṣòro pa oúnjẹ tó ń jẹ àwọn òpè táwọn bá níṣòro pẹ̀lẹ́ àwọn òpè tìyẹn ọlọ́run kò ṣàánú wa òsínbájú. قال يا قوم ليس لي سفاهة ولكني رسول من رب العالمين. ọ̀rọ̀ tí mo sọ yẹn ní sọ́ọ̀tù sọ́ọ̀t
wọ́n sọ pé aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un ujab. tí ó fẹ́ sọ gbogbo náà tọ́jọ́ kan ṣoṣo ni inna hadha la shay'un ujab. èèmàlẹ́ tó tún gbogbo mi o èèmà olójúṣe lónìí olùgbèdè kí ni ó wá sọ yáàkà òní ẹ̀yìn èèyàn mi lẹ́yìn sàbí sàfáà ní ìṣòlùgọ́ ní òsínú àánú walakinni rasulun min rabbil alamin ṣùgbọ́n èmi jẹ́ òjíṣẹ́ kan láti ọ̀dọ̀ olúwa gbogbo àgbáńlá ayé látúkà mẹ́ta sọ̀rọ̀ múnà bal ji'tukum bil haqqi min Allahi alladhi khalaqa kulla shay'in fa huwa rabbu kulli shay'in wa malika ẹwọ̀rọ̀ ó ní èmi kò sí nínú àánú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ṣe o ṣùgbọ́n mo lé wá báyìí pẹ̀lú òdodo látọ̀dọ̀ ọlọ́run tó dá gbogbo nǹkan ọba tó lágbára lórí gbogbo nǹkan tó sì ní kápá lé wọn lórí tẹ̀síwájú. أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين. أبلغكم رسالات ربي mo mú dé ògbóǹgbé fún yín iṣẹ́ olúwa mi tó fi rán mi ní wàhánà lakum nasihun amin wàhánà àti pé èmi ò lakum fún yín tàbí sí yín nasihun nasi sọ́ọ̀dù kan nasihun mo jẹ́ onímọ̀ràn rẹ̀ nàṣíà onímọ̀ràn rẹ̀ mo jẹ́ sí àmì tó sì jẹ́ ìtọ́ ẹni fọkàntán ẹni tá a lè fọkàntán ó lè jẹ́ sí i. náà tẹ̀síwájú àbá. àwọn àdìyẹ tún àǹjà àkùnfin òmìnira ìkùn àlà ọdún ó ní àwọn àjíjí tó tí ẹ wá ń ṣe ìmọ̀ ni kí ni yà ìlẹ́nu nínú ẹ̀ pé kí ni àǹjà akọ̀bíkìrò mẹ̀rọ̀ bínú ó dé wá bá yín ìrántí láti ọ̀dọ̀ olúwa yín àlàrọ́júlẹ̀ ẹni tó wá ń sọ ìrántí náà fi ń jẹ́ ẹnìkan ọkùnrin kan nínú yín ní ìgbà ní yóò gbé ọkùnrin láti lè rán yín létí láti lè kì í lọ. kí ló mọ̀ ń bẹ̀ torí pé òun jẹ́ èèyàn òun sì jẹ́ lára ìran yín òun adébá yín kí ló ń gbà yín lẹ́nu rẹ̀ kí ni tuntun rẹ̀ ṣe bí lóòrùn tí wá ṣáájú òun tẹ̀síwájú àbá. wọ́n kúrú ní ja'alakum khulafa'a min ba'di qawmin wa zadakum fil khalqi bastah. ayé wà kúrò ní àmẹ́ta lọ́ọ̀yì àlékún في جعلكم من ذرية نوح الذي أهلك الله أهل الأرض بدعوته لما خلفوه وكذبوه. قل واذكروا أرنتي إذ جعلكم خلفاء من بعد قوم نوح. nígbà tọ́lọ́ wá fi ní sàrólé lẹ́yìn ìjọ ti Núhù ìgbà tí omi payé rẹ̀ tán ẹ̀yin lọ́lọ́run tó fi ṣàrólé lórílẹ̀ gẹ́gẹ́ mo ṣe sọ́ńdà tí a sọ pé ẹni tó bàbá ńlá wọn áàdì yẹn ọmọ bá lọ́pọ̀ ìrọ̀m abẹ́ ti gbàgbé ìrọ̀m ni ọmọ ta ní out ta ni bàbá yẹn Sam ta ni bàbá Sam lọ. náà tẹ̀síwájú. واذكروا آلاء الله لعلكم تفلحون. من تلك وزادكم في الخلق بسطة وزادكم في الأرض في الخلق بسطة tàbí sọ́ọ̀dì bóò ní pronunciation rẹ̀ ti sọ́ọ̀dì bá a pè é
tẹ̀wọ̀n ìlú sí àbí sọ́ọ̀tì sí lọ́dọ̀ herbs ilé adé tí wọ́n kọ sí ìṣòrí ẹ̀ tí wọ́n kọ sọ́ọ̀dì síta ó ti kẹ́kọ̀ọ́ níbẹ̀ òkè tí wọ́n kọ sí. a lè pè ní pásítọ̀ a sì lè pè ní pásítọ̀ mo rò pé ìdí tí wọ́n fi kọ sí ìsinmi ṣùgbọ́n mo rí láyà lọ́dọ̀ herbs sí ìyẹn ó tẹ̀wọ̀n ju sọ́ọ̀dì lọ. mo rò pé olórí ìkàgbé pásítọ̀ ẹlòmíràn àti sọ́ọ̀dì ni wọ́n kọ sí pásítọ̀ filẹ̀. ọlọ́run ní òun lè yí kọ́ nínú ìṣẹ̀dá yín záàdà bíi làgbọ́n àìlànàmẹ́ẹ̀sì pásítọ̀ ọlọ́run fún yín ní agbára ṣàgbọ́n náà sọ bẹ́ẹ̀ pépà ló tú àwọn wọ́n ga ju àwọn èèyàn yòókù lọ ní gíga òmìnira ni wọ́n lágbára ọlọ́run fún wọn lágbára bẹ́ẹ̀ náà. ẹ̀rọ tí àánú ọlọ́run lè yín lórí ìdẹ̀ra ọlọ́run ọba lè yín lórí ayé ní àmọ́rú wà mọ́nà àwọn mínà ọmọ wa ní jámù mínà ẹ̀rọ tí ìdẹ̀ra ọlọ́run ọba àti ọrẹ rẹ̀ àti ìdẹ̀ra rẹ̀ lè yín lórí làálà kún tùfẹ̀ kẹ́ẹ̀bá lè ṣubú ilé kẹ́ẹ̀bá lè ṣàṣeyọrí ọlọ́run kó ṣàánú wa. eléyìí ni nǹkan tí ànábì wa Hud ti ń sọ fún àwọn ìran áádì tẹ̀síwájú àbá. ọba ní àjí ìtànà ṣé ń tó wá sọ fún wa náà nì nínú àbúgbà lọ àwọn àyà kálí máa sin ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. wọ́n náà ọmọ agbára àbá. káwa pàtì nǹkan táwọn bàbá wa ti ń sìn tẹ́lẹ̀ máa ń ka rẹ̀ ìyá àbùdù tí wọ́n ti ń sìn tẹ́lẹ̀ ààbà wúnà bàbá wa wà nádàrọ̀ ká gbòjúlẹ̀ náà. ìhà mi máa dá ìlúna ìgbàlá sọ̀rọ̀ wọ́n wá ní fàtínà mo wá bá wa ní ìsìn mọ́tún ìjùnà nǹkan tó mọ́ta ìjùnà nǹkan tó ṣàdéhùn rẹ̀ àdéhùn tó ṣe ẹ̀yìn ọlọ́run pa àwọn rẹ̀ ìyàtọ̀ ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tó ṣẹlẹ̀ báyìí nkúta nínú sọ̀dìkì tó bá jẹ́ lóògùn tó bá jẹ́ pé nítòótọ́ nínú àwọn olódodo ló wà. ṣé àti wọ́n padà sọ bẹ́ẹ̀ fún àná ní ìlú náà jẹ́ rántí nígbà tí inú ìbá sọ wọ́n ní o ti bá wọn ṣe fáńfà jù o ti bá wọn jiyàn jù ìyẹn yẹn sì ti pọ̀ gan o ti pẹ́ tó ti bá wọn jiyàn kódà nítorí sọ yẹn jẹ́ kó ṣẹlẹ̀ báyìí jẹ́ kó ló pa eré káwọn lórí ìyà tó ní yóò jẹ àwọn èèyàn jẹ́ oúnjẹ wọn kò síwájú àbá. قال قد وقع عليكم ربكم نية وغضب. náà ó wá ní kọ̀ìwọ́kọ̀ àlẹ́ ìkòmí ọ̀bíkùn ó ti ṣẹlẹ̀ sí ní ìlápọ̀dọ̀ olúwa yìí méje sùn ìyà wàgọ́bọ̀ mú àti bínú náà. ọ̀rọ̀ tí ṣáájú eléyìí nígbà tí wọ́n sọ pé ohun tó ṣàdéhùn ẹ̀jẹ̀ ó ṣẹlẹ̀ àbá àwọn ẹbí kẹfìrì yóò dàbí ọ̀rọ̀ táwọn Kùrẹ́ṣì sọ ní Suratul Anfal àyà 32 Suratul Anfal nígbà tí àwọn kèfèrí àwọn Kùrẹ́ṣì tí wọ́n sọ fún ànábì wà ìkọlù lọ́ọ̀bùnà nǹkan àádà wal-haqq min indika famtir alayna hijaratan min as-samaa'i aw i'tina bi'adhabin alim wọ̀rọ̀ tẹ̀síwájú káyà yẹn. wà ìkọlù lọ́ọ̀bùnà nǹkan àádà wal-haqq min indik فأمطر علينا حجارة من السماء
ṣùgbọ́n sọ pé ọkàn wọn gan lè jù kúta lọ. wọ́n wá ní Allahumma ilé ọlọ́run nǹkan àádá wà láà tó á pé bánà bí sọ yóò dúró mìíràn lábọ̀dọ̀ rẹ ló sì ti wá fàmtìrì àlẹ́ iná ìjà ọ̀tá nínú ẹ̀sàlẹ̀ rọ òkè òkúta lé àwọn lórí báyìí báyìí òjò òkúta àwọn bẹ́ẹ̀ kò rọ̀ lé àwọn lórí wọ́n tún bẹ́ẹ̀ náà ní o àwọn ìtí náà ní àdáàbìnà àlè tó bá sì rọ̀jú ka òjò òkúta lé àwọn lórí fi ìyá tó lágbára kókó ìyẹn ẹlẹ́ta ilé òfin jà àwọn báyìí báyìí tó bá yẹ kó tòótọ́ ni ànábì Muhammadu lágbé Muhammadu ọmọ àwọn ọ̀dọ́ rẹ ló ti wá o olódodo ìṣòro òkúta òjò òkúta jẹ́ kó wọn rọ̀ lé àwọn lórí tó bá sì rọ̀jò òkúta lé àwọn lórí jẹ́ kí ìyá ẹlẹ́ta ilé bẹ̀rẹ̀ sí jẹ́ àwọn kí ló dé fún ìsọ bẹ́ẹ̀ wọ́n gbà pé rọ́ọ̀nù rọ́ọ̀nù ìdílé ẹgbẹ́ ṣe bẹ́ẹ̀ nìyẹn. náà. sọ̀kalẹ̀ ní ànábì Húdù ní kọ́ni wákọ̀ àlẹ́ ìkòrò ìrọ̀bíkò ríjìjì wà gbọ́dọ̀ ó ti ṣẹlẹ̀ látọ̀dọ̀ olúwa yín sí ríjìjì kí ni wọ́n pè ní ríjìjì òun náà ní ìyà látọ̀dọ̀ Ọlọ́run wà gbọ́dọ̀ àti bínú nígbà tí wọ́n sọ̀rọ̀ ńgbà tá a sọ pé ti ṣẹlẹ̀ yẹn ṣùgbọ́n ẹ̀ka parẹ́ báyẹn ni àbí ìtumọ̀ rẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ó sì ti dòdòdò báyẹn ìyà yẹn ti dẹ̀tọ́ lórí lórí ó ti di àmúṣẹ nígbà ìbéèrè yẹn náà ni ó padà ṣẹlẹ̀ sí yín àtújà ìlú ìmọ̀ni ó wá sọ pé ṣe ń bá mi jiyàn ni náà fi àtìmá ìsàmì ìtùnú à nípa àwọn orúkọ kan tó jẹ́ pé ìyìnlẹ̀ sọ wọ́n á ń tún wà àbá púpọ̀ ẹ̀yìn àti àwọn bàbá yìí mà ló fọlọ́ lọ́ọ̀rù bí àmì ìsòlítọ́ kí ó tọ́lọ̀ ọba òfin ní láṣẹ ọlọ́run kọ́ ló sọ fún wípé orúkọ àwọn ọlọ́run rèé ìdí wọ́n sọ náà ní ilé gẹ́gẹ́ báwọn àbá ṣe sọ àwọn ìjọ áádú àwọn náà ń sin àwọn òòṣà kan nínú òòṣà tí wọ́n ń sìn wọ́n ní kan jẹ́ sọ̀mùdá ìkan jẹ́ sọ̀mùd ìkan sì tún jẹ́ àlẹ́hàbá àwọn orúkọ òòṣà tí wọ́n ń sìn orúkọ yìí ó ní ànábì wa Húdù wa ń sọ ńjọ́ náà wípé tíráwó lẹ ti kà á pé orúkọ yìí orúkọ ọlọ́run ó dàbí ilẹ̀ Yorùbá náà tí wọ́n bá dárúkọ àwọn òòṣà ilẹ̀ Yorùbá tá a bá béèrè lọ́wọ́ pé sọ́lọ́run ló sọ fún pé àwọn ọlọ́run ni wọ́n ẹ rí i pé jẹ̀bẹ̀tẹ̀ yóò sì di yóò gbọmọ lé wọn lọ́wọ́ ọ̀rọ̀ òdì omi wọ̀ ọ́ yóò di ọmọ ọ̀rọ̀ ṣe kí ni ó pèsè jẹ kò ní inú wà kò só ó dá ní ìsìn tá a bá béèrè kíkà rẹ ìkànnú àwọn òòṣà tí wọ́n bọ lẹ́nu tí ò jọdún mélòó kan lọ yìí òun àgbélé táwa béèrè pé sọ́lọ̀ ló ní kẹsìn akẹ́bọ̀ àgbélé orúkọ yẹn sọ́lọ̀ ló sọ fún pé kọ́ ọlọ́run ẹgbẹ́ nírètí ìtàn ni wọ́n máa pa ẹ̀rín nígbà tó wà láyé ó ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà Ọbásanjọ́ ò ṣe gudugudu méje ṣe ló jagun abẹ́lé àbí ò jagun Benjamin Adékúnlé ó lè kú ogun ọ̀rẹ́ nígbà táwọn ọmọ ogun Biafra láwọn ń lo Èkó ọ̀rẹ́ ni wọ́n ti kojú wọn àwọn tó jagun wọn gbà náà tí wọ́n jẹ́ wọn kọjá sẹ́kọ̀ọ́ ṣé wọn ò ṣe gudugudu méje yàyà mẹ́fà tí wọ́n gán ti ẹ̀ lójú àwọn èyí ni gbà ń dárúkọ yẹn lọ. irú agbélé báyìí ní ìsìn yóò ṣọ̀fẹ́
ìyúkà rẹ̀ yọ àbí ọ̀fẹ́ rẹ̀ yọ pé ọ̀fẹ́ òun tí wọ́n ń pè lọ́fẹ̀ yíká rẹ̀ ní kòtò ó gbẹ́ kòtò yípo òun rí kò wú tábà lọ ń bọ́ ní ìsìnkú tó ràn wá lọ́wọ́ à ń pè parun sórí ara wa ni torí kòtò wúlò mọ́ gbogbo ilẹ̀ láwọn katapila ti ń kọjá àwọn kíní oníṣẹ́ nìyẹn gbogbo kòtò tó ṣe yẹn yóò kọjá lórí ẹ̀ àwọn aeroplane ó kọjá helicopter ó kọjá army gan ó kọjá ń bẹ̀ wọ́n sì lè má kọjá kí wọ́n máa yìn mọ́ lábẹ́yìn ṣé èsì ló wáyé ká máa bọ́ ṣe ẹni pé ìfàsẹ́yìn la fẹ́ fà fúnra wa ní òlu ìgbà tó ń gbẹ́ kòtò táwọn èèyàn ń gbọ́n káà tí wọ́n ń gbọ́ aeroplane tí wọ́n ń gbọ́ helicopter àwọn alẹ́ tó gbẹ́ kòtò la fẹ́ mọ̀ sí ẹjọ́ sójọra wọn gudugudu méje la fẹ́ mọ̀ sí kábáníkàsì tó wá jí ní ìsìn tó dára padà sáyé ìjọ ṣé ìgbà ni àbúbàjẹ́ gbogbo títí ní ojú ọ̀nà ẹsẹ̀ tó rẹ̀ ní nígbà náà ṣe kíbi tó dé kó padà ẹ̀mẹ́jà tara wa jẹ́ ṣe bókè tí wọ́n ní kíní kan ṣe ni wọ́n fọ́ dànù ní ṣe yóò tójú alẹ́ńtìnì fún ogun dànù rọ́rọ́rọ́rọ́ tí wọ́n kó yẹ̀pẹ̀ ṣe lórí òkè tí wọ́n láwọn èèyàn ń sá pamọ́ sí ìbẹ̀rù òun àti rí tí ń fọ́ yìí ṣe tí mo kàn bẹ́ẹ̀ fà yọ́ ń bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ tí ànábì Húdù náà ń sọ fáwọn èèyàn rẹ̀ ń jọ yẹn pé gbogbo orúkọ àwọn tẹ̀ ń dápẹ́ ń sìn ẹ̀yìn lọ fún wọn lóko òrèrè èèyàn ní kí ló bá ń ṣe ní ìsìn tó bá dé tàlà lọ ń sùn àbáwọn ará Ẹ̀gbá tí wọ́n láwọn fẹ́ pé níṣàbí agbègbè àkàlà níṣàbí agbègbè àkàlà nígbà tó ṣe ìjẹ́pẹ̀ ní Ọ̀wẹ̀ tàbí àárọ̀ ló lò títí tí wọ́n fi kojú ogun Ìbàdàn àárọ̀ ní ìsìn mélòó ló fẹ́ dá tó kojú àmì kí la fẹ́ sìn fún òkè Olúmọ táwọn Ẹ̀gbá ní wọn lọ tí Ṣóbẹkẹ́ kó wọn lọ òkè ní ìsìn ẹgbẹ́ta ọgbọ̀n bẹ̀ gbogbo wọn tó sásílẹ̀ òkè ni wọ́n ti sọ wọ́n yàgbẹ́ sí lórí ń bẹ̀ ni kí ló wá dé ta fẹ́ bọ Olúmọ kò lè gbà wá kankan mọ́ báyìí lásìkò torí tá a bá lórí òkè Olúmọ la fẹ́ sá sí Ẹ̀gbá torí nínú orin orílẹ̀ wọn lórí òkè pẹ̀tẹ́lẹ̀ ilẹ̀ lábíbi sí kankan òkè Olúmọ kìíní kan ẹlikópítà lábìlọ yàgbẹ́ sí ní lórí ńbẹ̀ Olúmọ ń gba àfọ̀dànù ní ìsìn òtọ́ kí wá dé bá fẹ́ bọ òkè yẹn kó sèfù wa kò ní ìdíkà lọ́dọ̀ mọ́ kí ló tún kù táwọn èèyàn máa ń bọ fún ló ń gbà wọ́n là òkè Ìbàdàn gbà àrígbó òkè ọ̀ǹgá wà tí wọ́n ní òkè ọ̀ǹgá rẹ̀ gbogbo tí wọ́n pè lókè lánàá àwọn èèyàn ti kọ́lẹ̀ àyòkè mélòó ló wà bí lọ Mọ́kà ó ra àwọn ẹlẹ́ lórí òkè wọ́n tún lu inú àpáta ọkọ̀ tún gba inú àpáta kọjá tọ́nẹ́ẹ̀lì wọ́n tẹ̀ ní rẹ̀ fún ọkàn lú ní fótóró sókè tí olùgbàrà rẹ̀ lẹ̀ nígbà tí wọ́n blast ẹ̀ ni wọ́n wá ń sìn gbogbo gbà ọ́ lẹ̀ ẹjá ṣe làákàrè àdídì ìrókò tí gbúdọ̀ sáwọ́ kò bá àjẹmú ò bá wà ń mẹ́ ìwọ̀n nǹkan ò bá wà ń bẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe títí tó gbàbẹ̀ kọjá gbogbo ẹ̀ ni ó kú òkú dánù. ọ̀rẹ́kọ́ ọ̀rẹ́ ni. ẹ bá gbọ́rọ̀ àwọn tukú nílẹ̀ Ìgbò abẹ́ẹ̀ tí ka ìwé ẹ̀mẹ́ka no longer àti things fall apart ẹ bá ka àwọn ìwé yẹn dáadáa àtàwọn ìtàn wọn gbogbo àwọn òòṣà àwọn yẹn ń gbà táwọn èèbó dé kí ló dé tí wọn ò lé wọn padà ìgbà tó yìnbó dé di òkè dé kí ló dé bá gbélé òkè wọn padà ojú iná lè wùrà wọn lójú ìbọn gbogbo àwọn òòṣà ilẹ̀ Yorùbá kí ló dé tí wọn ò lé àwọn òyìnbó Gẹ̀ẹ́sì nígbà tí ó kó bọ́dé ẹ̀gbọ́ ìtànkì ní masaka nígbà táwọn aráàbò ní sagídí àwọn èèbó wọn da ìbọn bò wọn bẹ̀ gbogbo òòṣà bìnní tí wọ́n ti ń pààyàn lónìí jẹ́ ń tèké nígbà kí ló dé tí wọn ò lé èèbó lọ́jọ́ ó ń dà torí náà a kàn ń tọrọ ara jẹ ni ní ọ̀rọ̀ tí Húdù sọ nìyẹn pé gbogbo àwọn bẹ́ẹ̀ ń dákọ̀ ẹ̀yìn lẹ fún wọn lórúkọ kò sí àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ Ọlọ́run kún èso Ọlọ́run
wọ́n lè ṣe gudugudu méje yàyà mẹ́fà iṣẹ́ tàbí gbangba ayé wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n yẹn ò sọ wọ́n dọ̀ náà wọn ò sì nílò ìrìn lọ́wọ́ torí báwọn gan ti kú òkú ló ní bùkátà sí ìrànlọ́wọ́ ara ayé ká máa bẹ náà kókó mọ́ fìyà jẹ kò sí àǹfààní tó kù lè ṣe fara ayé àwọn kan ní wọ́n lọ pè ní Yorùbá ní bàbá pé òkú ní pépé alàyè uniform Yorùbá ti sọ fún yín Yorùbá ti ṣàlàyé lọ sòkú kan wọ́n ní kò sókù tó dáhùn alàyè ló dáhùn fọwọ́ àna ìlú torí náà kí ni mò ń ṣàlàyé ọ̀rọ̀ anábì Húdù ni mo ṣàlàyé débẹ̀ o torí bí anábì Húdù sọ fún àwọn èèyàn rẹ̀ wípé atujadilunani fi asma'i samaitumuha tí ẹgbẹ́ máa bọ̀ ṣe fàǹfà ẹgbẹ́ máa bọ̀ ṣàríyànjiyàn lórí kíni lórí àwọn orúkọ kan samaitumu akẹ́bẹ̀ yìí náà lọ sọ wọ́n lórúkọ yẹn antum wa aba'ukum ẹ̀yìn àtàbàbá ńlá yín lẹ́nu sọ́dọ̀ gbọ́ òbí ìlú sultan ọlọ́run ọba àlejò ọlá kò fún yín ní ẹ̀rí kankan lórí tẹ̀ ń ṣe ẹ̀rí sọ pé tíra kan ni gbogbo náà ń kà ní ìsìn kùránì láti ń kà kìí ṣàròsọ kìí ṣàròdájọ́ a lè fèsì history kùránì á ṣàlàyé ó wá látọ̀dọ̀ ní gbogbo ẹ̀ títí ó wà rẹ́kọ̀dù á tẹ̀sí ẹ̀ gbogbo Greek civilization àwọn Aristotle àwọn ànábì Ọlọ́run ti dé gbogbo ìgbà yẹn lóòótọ́ àwọn kí lórúkọ wọn ń jẹ́ Democritus no Pythagoras Euclid wọ́n ti ṣáájú Jésù dáyé ṣùgbọ́n àwọn Musa ń kọ́ àwọn Ibrahim ṣáájú àwọn yẹn náà Ibrahim ó ṣáájú gbogbo àwọn Euclid àwọn Pythagoras yìí ká tó ṣẹ̀wá náà sọ àwọn Aristotle àwọn kìíní Plato tó ní àwọn òjíṣẹ́ Ọlọ́run ti wà tipẹ́tipẹ́ lọ́lọ́run ti rán àwọn òjíṣẹ́ sáyé so gbogbo àwọn orúkọ wọ̀nyí àwa la fún wọn lọ́dọ̀ àwọn èbó àwọn tí ò jẹ́ olóòṣà nínú wọn wọ́n ń pe àwọn yẹn níbi ìkíni o wọ́n á fún wọn níbi wọ́n á pè wọ́n lórúkọ ńlá kan wọ́n lè sọ pé ìsìn stage kéde fún ọlọ́mọ sí tó láwọn náà ti ṣòṣà rí dáadáa o wọ́n sì ń ṣe ní ìsìn àwọn kan ni wọ́n sì ń ṣe òṣà o ẹ bá ṣàkà Shakespeare yóò bẹ́ẹ̀ tí mo ń sọ yìí Macbeth ṣe ọ̀gbẹ́ àwọn àjọ mẹ́ta tí ìbágbàgbé àwọn olè yọjú sí Macbeth tí wọ́n ṣe kí ni tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún àsọtẹ́lẹ̀ náà ló ṣe kú pa torí tí wọ́n wà fún ambitious wọ́n ti sọ pé yóò jọba ló fi lọ pọba tí ìbágbàgbé ìtàn Macbeth so correct torí náà gbogbo wa bẹ́ẹ̀ náà ń bẹ níbi tí kálukú wa náà ẹ má jẹ́ kí àwọn nǹkan tí wọ́n jẹ́ bá wàrà fún wọn lóko pé láàmú sí fàǹtẹ́bìrì ìlú máàkù nínú ilé mọ̀tàzìrì yìí ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ onítorí náà ẹ máa retí fàǹtẹ́bìrì ẹ máa retí kí ni nǹkan náà ìyá ọlọ́run ọba bẹ́ẹ̀ sọ pé ẹgbẹ́ kó sọ̀kalẹ̀ ìní máàkù nínú ilé mọ̀tàzìrì èmi ń bẹ pẹ̀lú yín nínú àwọn olùrètí àwọn tó ń retí tí ẹ sọ pé kó ṣẹlẹ̀ yẹn kí lọ́wọ́ wa sọ. وأنجيناه والذين معه برحمة منا وقطعنا دابر الذين كذبوا بآياتنا وما كانوا مؤمنين. فأنجيناه abala walladina ma'ahu àtàwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ kálálà ànábì Hud àtàwọn tí wọ́n gbàgbọ́ pẹ̀lú ẹ̀ bẹ̀rẹ̀ ọ̀nà tí nínú pẹ̀lú àánú kan lábọ̀dọ̀ àwọn ọlọ́run láfi nà wọ́n wàkọ̀tà ẹ̀nà dábìrọ̀ lẹ́bìnà kàtàbí bí àyàtínà a sì gbé dábìrọ̀ lẹ́bìnà kàtàbí bí àyàtínà ahu gbogbo àwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ahu wọn ti dúkìkì ahu wọn ti gbogbo tí gbogbo lẹ́mọ̀ gbogbo bá ní wọ́n gbégi yóò tún sọ ọlọ́run ní agbé wọn ti gbogbo tí gbogbo gbogbo àwọn rúùtù náà pẹ̀lú gbogbo ọlọ́run ní agbé wọ́n máa ká ẹ̀rú mọ̀mìnì wò sì jẹ́ onígbàgbọ́ òdodo
kí lọ́lọ́run ṣe fún wọn gangan kí lọ bó lọ́lọ́run ṣe fún wọn ti gbogbo ọlọ́run pa wọn rẹ́ ni nínú Suratul Haqqah ọlọ́run ṣàlàyé ọ̀rọ̀ yìí láǹkà al-Haqqah. Bismillahir Rahmanir Rahim. Al-Haqqah. Al-Haqqah. Wa ma adraka mal-Haqqah. كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية. Al-Haqqah kí ni wọ́n pè ní Haqqah gbogbo ọdún ọ̀fẹ́ nìkan máa ń sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àkíkà kí ni tí máa kíkà wọ́n yà lò lóde lárúbáwá ni hakù àkíkà pé òdodo ni àkíkọ̀ pé ti rí gan nu òkúrọ́ ọlọ́wọ́ ní Al-Haqqah gbogbo ẹni tí máa ń fẹ́ Al-Haqqah tó dájú tí ò sí èméjì ń bẹ́ẹ̀ òdodo tí ò pọ̀ máa wá tí ò sí ìrújú ń bẹ́ẹ̀. Ọlọ́run náà ni wá béèrè mọ́lẹ̀ Haqqah kí tilẹ̀ lòdodo tí ò rújú tó dájú náà. Ọlọ́run ní kí ni ó fi mọ̀ nǹkan tí ń jẹ́ Al-Haqqah yẹn òdodo tó dájú yẹn. كذبت ثمود وعاد بالقارعة. Ọlọ́run ní kadhabati wọ́n pè nírọ́ kí ni wọ́n pè nírọ́ bil-Qari'ah súrà kan bẹ́ẹ̀ ní Qur'an Suratul Qari'ah al-Qari'ah mal-Qari'ah wa ma adraka mal-Qari'ah àwọn àfáà ní kí ni jẹ́ Qari'ah tí ilé bá lura wọn tó wá dún tí dúdú ni wá hàn ní létí tààrà èèyàn sọ́tẹ̀ gírì Qari'ah nìyẹn olùwọ́bi tú nínú Kùránì Yorùbá apá kan máa bá ní akàn ọkàn kókó tí wọ́n ń kan ọkàn ṣàfẹ́fàrí oníbàdí ara ìwé gbọ́n ìyẹn ní ọjọ́ ògbóǹde àlìkíámà tí gbogbo nǹkan bá fẹ́ parẹ́ ọlọ́ni Al-Qari'ah Al-Qari'ah wọ́n máa àdéhùn ọ̀kan Al-Qari'ah ìyẹn lọ́jọ́ ògbóǹde ọlọ́ni kadhabat Samud wa 'Ad bil-Qari'ah níjọ́ Samud ọ̀nà máa sọ lẹ́yìn tí àwọn Áádì táwọn sọ́lé òsì wà Áádì àtàwọn ẹ̀rọ Áádì wọ́n pè ọjọ́ ẹ̀sọ́ nírọ̀ náà. فأما ثمود فأهلكوا بالطاغية. àwọn Samud tọ́jú àlàbùpá wẹ́rẹ́ nígbà tá a bá ń sọ̀rọ̀ Samud aṣọ tún mẹ́ẹ̀. وأما عاد فأهلكوا بريح صرصر عاتية. àmọ́ Áádì là ń sọ̀rọ̀ wọn ọlọ́ni wa àmọ́ Áádùn àwọn Áádì fa uliku apàwọn rẹ̀ bìrìhìn pẹ̀lú atẹ́gùn kan sọ̀rọ̀sọ̀rí àtìyá atẹ́gùn tó ṣe pé ó lágbára ni Yorùbá ń pè ní atẹ́gùn àgàn atẹ́gùn tó jẹ́ pé tó bá kọlu léwéle tó bá kọlu bí yóò fà á tù ní onáńpè látẹ́gùn àgàn ọlọ́mọdé ìṣẹ̀lẹ̀ nínú ọlọ́lá bí gbà wọ́n rẹ̀ sàkọ́rọ̀ ha àlejò. سخرها عليهم 7 ليال و8 أيام husuma ọlọ́run ní atẹ́gùn yìí àgbálẹ̀ wọn lórí sàkọ́rọ̀ àlẹ́yìn abẹ̀rẹ̀ sí pẹ̀lú wọn 7
sábà àlàyé fún àwọn òru méje wọ́n sàmà níyàtà àyámi àti ọjọ́ mẹ́jọ kò súnmọ́ ní tẹ̀lé ìtẹ̀lé tí ò dáwọ́ dúró níjọ́ kan ló fi fẹ́ bẹ́ẹ̀. bàtà ìmọ̀ òun àti ìhà sọ́ọ̀tà àdáhùn àìmáṣúná ní. ọ̀rìyá ọlọ́run ní kálá wà ń bẹ̀ ìjọ náà ni àdúgbẹ́ta sí ń bẹ̀ wò lẹ́yìn tí ṣẹlẹ̀ tó bá rí wọn fárọ̀ ní kọ́ọ̀mù fi hà ó wá rí àwọn ìjọ nínú ìlú àwọn adìyẹ sọ̀rọ̀ áàtì gbogbo wọn wó lulẹ̀ wọ́n ti dòkú ka'annahum a'jazu nakhli ó wá dà gẹ́gẹ́ bí dábínù igi ọ̀pẹ lọ́dọ̀ wá bí gbogbo ẹ̀ kọ́ ọ̀wìyá tó ti di ahoro tó ti wó lulẹ̀ nínú aléwọ́ ọ̀pẹ wa náà bí tí wọ́n bá gé igi ọ̀pẹ tàbí tó bá wó lulẹ̀ kí ní kan máa ń ṣẹlẹ̀ sẹ́ẹ̀dì pé inú rẹ̀ máa ń mú ní báyìí ẹ̀yìn rẹ̀ yóò wà ń bẹ̀ tó bá kàn fẹsẹ̀ fẹ́ kúrú yóò kàn já sí kò ní ìkankan mú àwọn àbá wọn ṣàlàyé pé n tó ṣẹlẹ̀ ń jọ náà onígbèbí atẹ́gùn yẹn ṣe dé kúrú ó bẹ orí wọn bẹ́ẹ̀ atẹ́gùn yẹn ń gé orí wọn ni ó ṣe wá gé wọn lórí ó kó sínú wọn ó wá fa ìfun wọn ya ó fa wọn ya ó fa gbogbo ẹ̀yà òun wọn fi wá dàbí ìkíni o dábìlì rẹ̀ ti ọ̀pẹ ní ìmọ̀ bí wá dábìlì rẹ̀ jẹ́ ọlọ́run náà sì wá bẹ́ẹ̀ o lágbára ọlọ́run ní ṣé rí bí àwọn tí wọ́n pera wọn lálágbára atẹ́gùn lọ́lọ́run ọba fi mú wọn kúrò lórí ilẹ̀ alágbára ní àbí atẹ́gùn gbé ó rà bí ìgbà tẹ́nìkan bá tí a bá ní òkè abẹ́ yàgbẹ́ lé àwọn kan lórí ń bẹ̀rù gbọ́dọ̀ tí wọ́n rúgbẹ́ tí mò ń sọ wọ́n fẹ́ ju bọ́ǹbù lé wọn lórí wọ́n wá gbé kílókọ rẹ̀ ń gbọ́ àwọn tọ̀yàrọ́t fighter jet ibi tí fighter jet ti lọ atẹ́gùn kan bá dé ló bá gbé fighter jet ó ló bá nà mọ́lẹ̀ ẹ̀lọ́ ṣé pilot ní o tún gbéra ó ní weather is not that area the weather is not favourable ẹgbẹ́ fighter jet kọjá ó lọ́rọ̀ tí ọ̀kan náà àwọn àfáà ó ní lọ́dọ̀ ọlọ́run nígbà tí àwọn èèyàn kan mọ́rọ̀ wá wípé abáláàbò tí ọlọ́run ní ìsìnkú ìyàwó jẹ wá o pé láyé ànábì yẹn ẹṣin ni wọ́n ń dùn ìrìn ànábì ń jà o ìsín ọ̀rọ̀ bọ́ǹbù ni o àbáyé wá dáhùn pé lọ́dọ̀ ọlọ́run pilot tó wà nínú fighter jet àtẹni tó wà lẹ́yìn ẹṣin kò sí yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run nǹkan kan náà ni wọ́n ìnáma amúrùmú ìdá àrọ́dà ṣéka ayíyàkú dàda òkun fàyàkú jẹ́bẹ̀ yóò sì máa jẹ́bẹ̀ ń tiẹ̀. torí náà ní abádúró ti ọlọ́run kò sí ní jẹ́ fighter jet lọ́dọ̀ ọlọ́run ẹ wo ní suratul Ankabut kí ọlọ́run bá sọ ń bẹ̀ ọlọ́run ní mọ̀tálù lẹ́dínà káfàrú àbí. فذروا الذين اتخذوا من That's very good. كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. Insha Allah níjọ́ tí ọ̀rọ̀ bá débi Suratul Ankabut yẹn àwọn àsìrọ́ọ̀rù kan wà ń bẹ̀ àwọn nǹkan kan tó pamọ́ nínú Quran káàbì mọ̀ pé ọ̀rọ̀ náà ní Quran pamọ́ sí ayàtọ̀ ọ̀rọ̀ àkàyẹ̀ ṣùgbọ́n mi ní mẹ́nu bàbẹ̀ torí pé yóò tún jẹ́ bọ́rọ̀ ogun sí i ìfún ọ̀kan fẹ́ lò ní pé ọlọ́run ní àpèjúwe àwọn tí wọ́n mú ẹlò ní ìyàtọ̀ fọ́lọ́run wọ́n mú wọn ní aláàbò tó kó dáàbò bò wọn kí lọ́lọ́run sọ. kamathali al-ankabut ittakhadhat bayta ó dà gẹ́gẹ́ bí àpèjúwe aláǹtakùn tó kọ́lé sàgbé ilé aláǹtakùn kan ibẹ̀ ní gọ́ọ̀sì kí lọ́wọ́ wá sọ wà inú. wà inú àwọn nínú gbogbo ilé ó ní ẹgbẹrẹ jù láyé ilé aláǹtakùn ló ní ẹgbẹrẹ jù torí náà bí a bá mú nǹkan ní ìyàtọ̀ sọ́dọ̀ lálábò ó sì pọ̀ nínú rẹ̀ ní ìfúnpá nínú rẹ̀ ní wọ́ndò nínú rẹ̀ ní ìkọrùn
nínú rẹ̀ lòókà, nínú rẹ̀ ní gbàkí, nínú rẹ̀ ní gbẹ́rẹ́. Àwọn gbẹ́rẹ́ kan ẹnu ọkọ́ àtẹnu àáké ni ó fi sí. Wọ́n ní ọba bẹ́ẹ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìwé ìpàdé òní ìgbé ní ọba bẹ́ẹ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ń jọ̀ ìgbà níbi gbẹ́rẹ́ tí wọ́n sì sí làwọn sọ yìí ẹ̀ kò sábà wọ́n ní ìgbà lẹ́kan ìgbà olé ẹyọ kan gbẹ́rẹ́ ni wọ́n sì sí la ni wọ́n sì sí àtàrí ẹ̀. ó dà pé wọ́n tún wá ní abẹ tí wọ́n sí ẹyọ kan fún kan ni abẹ kan fún kan ni wọ́n sì sí àgbárí 200 àwọn agbẹ́rẹ́. èèyàn nígbà tí ìbéèrè táwọn fẹ́ béèrè ni pé nínú ìtàn Yorùbá tá a gbọ́ ọ̀kan nínú àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò nípa ní Àfọ̀njá ìgbà tí wọ́n á ní lọ ìwéré kí ló dé tó sálọ lọrin tí ò lọ jagun tèmi wọ́n ti sí gbogbo gbẹ́rẹ̀ oṣù kò yẹ kó wò ó wò ní ṣẹ́gun ṣèbí kúrú mi ó jẹ́ ìgbà tó wà tògún wọn lábàdàn wà kò kí ló dé tí ò ṣẹ́gun tàbí ọ̀rọ̀ rẹ di ọ̀rọ̀ báwọn Yorùbá máa ń sọ nígbà kan amúnijámúni abẹnisẹ̀sí jábẹnisẹ̀sí èwo ni ẹ̀lẹ́ alájàyè lójútó Ògúnmọ́lá ọ̀rọ̀ yẹ ó fọ́ ní oṣù mọ́rọ̀ kan ní o tí àgbẹ̀ Ògúnmọ́lá àti gómìnà ní àwọn mẹ́wàá kò tó lóun lé méjì ogun Ìbàdàn jọ ẹgbẹ́ àjàmú ọdún pọ̀ mọ́nà balógun òfin kólé Ògúnmọ́lá wọ́n sàkọ̀bọ̀ látọ̀ọ́sà wọ́n pọ̀ sá torí gbọ́dọ̀ dájú tó fà á báwọn jagunjagun fi pọ̀ mọ́ ojú nídìí o ṣùgbọ́n àní lọ́bẹ̀ torí Kùránì là ń sàlàyé nítorí wọ́n fẹ́ sàlàyé ní pé gbogbo gbẹ́rẹ́ tí ó sí ń dàn kí lóde tí ò ṣẹ́gun lọ́lọ́run fún yín gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn ó dàbí ilé aláǹtakùn ilé tó sì yẹpẹrẹ jù láyé ilé aláǹtakùn ó ń lè gbogbo àwọn yóò ní owó sunko mo ti ṣàlàyé bẹ̀rẹ̀ tẹ̀ sí nítorí ní àbí ṣàlàyé ìtumọ̀ owó sunko Ọlọ́run sọ pé wà má yẹ ìdí ọmọ ṣètọ́ọ̀nù ìlà gùrù rọ̀ èṣù òní ṣe ìlérí kankan fún àwọn ọmọ ènìyàn àfi ìlérí ẹ̀tàn èṣù ló ń fún wọn nílérí pé tó bá ti sí gbẹ́rẹ́ yìí sábà ṣá ọ̀làdà kò ní ràn tó bá ti sí lókìmí sábà yìn ọ́ nígbà kò ní wọlé sábà gún ọ nígbò kò ní ṣe ìyọ́nù wàá ṣe ọmọ mi ṣùgbọ́n ẹ̀pọ̀n mi níjọ́ tí wọ́n bá ṣàbá ìlú ó bá kú wọ́n ti ní kó má pín ẹni jẹ ilé ìwé ìwọ ẹni ó pín ẹni jẹ láyé Ọlọ́run sì ti ṣàlàyé àlàyé tọ́lọ̀ ọba ṣe ni wípé ẹ̀sán ní kí ni àdéhùn èṣù gbogbo jọ́pọ̀ ń sí gbẹ́rẹ́ yẹn tó ń kó fún pátó rò pé òun ṣẹ́gun yẹn ìtumọ̀ owó sunko ni pé èṣù ti tàn ọ́ jẹ pẹ̀lú àdéhùn rẹ̀ yóò bá lọ téèyàn bá wá kú pẹ̀lú oúnjẹ lára ẹjọ́ kí ló wù fọ́lọ́ muslim tó ń dùn ní mọ́ṣáláṣí ó wá lójú omi ló gba campaign òṣèlú Ọlọ́run á ní kó kú bẹ̀ àwọn àbá wa bẹ̀rẹ̀ ìgbàdí náà fi ó ń bèrè ìlú jù ú ṣùgbọ́n tí wọ́n bá lọ rẹ̀ kú nínú ẹ̀kọ́ ẹ̀ pé gbogbo ta bá ń yà ní sọ síta èyí ń sọ rárá gbogbo ẹ̀ máa wọ òkú kan sí kí ẹ̀ wá rí kókó kan lẹ́yìn àdìsọ́tà ọkùnrin ṣe báyìí tó kókó kan bẹ lẹ́yìn ẹ̀ ń tàbá wẹ ẹ̀ṣẹ̀ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n kí ló wàá sọ fọ́lọ̀ tí mo fẹ́ béèrè rẹ̀ pé ìgbàdí wàá jò nígbà tó ń kú Ọlọ́run ìfúnpá kan wà lápá òun nígbà tó ń kú tí àbí pẹ́ẹ́lẹ́mù àkọ́kọ́ lè yẹn kọ́kọ́ kàn lọ́dọ̀ Ọlọ́run ló fi jẹ́ pé á gbára lọ́dọ̀ àní gbára léṣe ìtọ́ owó bá sùn kò yẹ pé èṣù ti kàn wá jẹ tẹ́lá rántí ìjà kan tó ṣẹlẹ̀ nígbà kan wọ́n ní wọ́n ti sọ fún wọn kí ẹ má ṣe lóyún kí ẹ má ṣe tọ́ kò sí báwọn ò ṣe ní yàwá wí ṣùgbọ́n tí mùsùlùmí bá lójú ogun tó bá kú kí làwọn sọ pé ṣe ọkùnkùn ṣàyíjú kí wọ́n àsọpẹ́ ní ikú ṣàrọ̀ pé tí mùsùlùmí bá lójú ogun ló má kányàn lẹ́yìn àbí wọ́n ṣàyàn lọ́gbẹ́
èèyàn ó gbà ládàá rẹ̀ jọ gbòǹgbò. Ànábì sallallahu alaihi wasallam tó bá dijọ́ gbòǹgbò ọlọ́run máa gbé èèyàn dìde ẹtí wọ́n ṣáà tó kù pẹ̀lú ẹ̀jẹ̀ yẹn máa ṣọ̀lá rẹ̀ ọlọ́run ò ní kó lọ wọ gbẹ̀gbẹ̀ nínú kí n nínú àlìjánnà kó lọ tọ́jú ẹ̀ tó bá tọ́jú ẹ̀ táwọn nípa àbọ̀ wá gba ìdájọ́ ẹ̀ ọlọ́run ó ti sọ pé ẹni tó bá wà àlìjánnà kéé jáde mọ́ ó sì gbọmọ àlìjánnà nù láì ṣèṣirò iṣẹ́ tí ẹ bá ti wá kó owó kínní sára tí ẹ bá kú mbẹ yóò ṣe ìṣirò iṣẹ́ àkọ́kọ́ tí yóò ṣe ní kínní tó ń bẹ lára rẹ̀. ìbéèrè wa lè wáyé pé àwọn bàbá wa tí wọ́n lò lánàá ńkọ́ tí a gbé kò dá àwọn ṣiṣẹ́ fún ó lé sí àwọn afá alákìídá ṣàlàyé ẹ̀. àwọn afá ní in tí wọ́n lò ní tó jẹ́ kí wọ́n borí àwọn ẹlẹ́bọ òní pé rúhù iman wọ́n ti yàtọ̀ díẹ̀ sáwọn ẹlẹ́bọ nítorí pé ìgbàgbọ́ díẹ̀ tó wà ní ẹ̀mí wọn yẹn wọ́n ti fi ju àwọn ẹlẹ́bọ lásìkò rẹ̀. ọlọ́run ò sì ní jẹ́ kí kékeré ṣe kí kó borí ẹ̀sìn dandan àwọn bàbá yóò ṣe kí owó borí pẹ̀lú ímánì tí wọ́n ti níyẹn. torí nígbà míì àwọn ẹlẹ́bọ bá nígbà bàbá bá jà wọ́n lè jọ bàbá lọ níbi oògùn ajímútábà oògùn làwọn ẹlẹ́bọ míì kò sí ní ìsọ̀bí tí wọ́n ṣe àbàbá wọn sì lọ́bẹ̀ ọkọ̀ bíi mẹ́ta tí wọ́n mọ̀ wọ́n pè ẹni yóò sì sùn lóòótọ́ yóò kù. àwọn àbáwá ní ọlọ́run ló ràn wọ́n ṣe nítorí pé wọ́n ti ní ímánì yẹn lọ́lọ́run ṣe kí ni ló fi gbé wọn borí kìí ṣe pé bó yóògùn tí wọ́n bá ní ímánì kankan tí wọ́n bá lọ́bẹ̀ àwọn ẹlẹ́bẹ̀ ó gbà wọ́n tún méjì ni. mo pé sọkọlọ ó sànù wa èsì tí àwọn àfa alákìídà tí wọ́n mú wá lórí àwọn nǹkan tó ti kọjá nìyẹn. torí náà nítorí àsìkò ọlọ́run ní bá a ṣe ṣe fún àwọn ìran ádì nìyẹn tá a pa wọn pẹ̀lú atẹ́gùn àgàn ó gbé wọn lórí ó fa ó kó sínú wọn ó fa gbogbo ẹ̀yà ó kó fúgbó wọn wá dàbí ti dàbí nìkan náà lọ́pẹ́ ìyẹn ní ìgbòho àwọn áádì tí wọ́n jẹ́ ìrántá ní ìran ànábì ìhóòrò kí ló wá sún wọn débẹ̀ ìyẹn lábẹ́ bí kásẹ̀ ńlẹ̀ ìgbéraga kalẹ̀ ni tó lágbára táwọn tó ní wọ́n ga ọlọ́run ò dárú wọn lọ́gán orí wọn mọ́gàn lórí ilẹ̀ kò sí òmìnira bíi tiwọn gbogbo àwọn Michael Jordan àti ẹgbẹ́ basketball tí wọ́n ga wọn ò tó àwọn áádì ga jù wọn ò já wọn méjì tọ́wọ́ àwọn áádì bá tẹ́lú wọn ò já wọn méjì gbogbo àwọn báwa rò pé wọ́n gbá basketball wọ́n ga wọn àwọn áádì ò mọ̀ kàn wọ́n kó báyìí àwọn tó ní bí owó jáde lọ́tọ̀ tani ń jẹ́ ọmọ kúwárápá lójú ọba kúnyẹ́yẹ́ ọlọ́run ṣàánú wa o dáadáa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò sí fẹ́ẹ́ nìkan wa ẹ̀kọ́ tá a kọ́ ní àná pé ká mọ̀ gbéraga ká sì mọ̀ jọ̀wọ́ ara wa lójú tọ́lọ̀ máa fún wa lájùlọ lórí àwọn ìran kan tàbí ẹ̀yà kan tàbí àwọn èèyàn kan tàbí àwọn ikọ̀ kan tàbí àwọn ìjọ kan ká mọ̀ jẹ́ kí kìíní ìwé wá sẹ́ni wa débi pé àwa sọ fáwọn èèyàn èyí ṣe èèyàn mọ́ kọ́lọ̀ mọ́ba àwa tún jẹ́ kíkiri ká yẹpẹrẹ ọlọ́run ní yẹpẹrẹ wa o dáadáa ọlọ́run ní tí ó bàjẹ́ o àlékún dáadáa ọlọ́run kò ṣe fún wa ẹjọ́ kí wọ́n tó ṣe ànásímẹ́ǹtì lọ́la ní ìwé ṣe sàǹkẹ́ rẹ̀ ní jẹ́ áàdù yẹn àwọn ọ̀gẹ́rẹ́ tó lọ àṣẹ kalẹ̀ lágbègbè áàdù tó ń fi àánú rẹ̀ wájọ gẹ́gẹ́ bá a ṣe náà lóòrùn rọ̀lẹ́ sí àwọn èèyàn tiẹ̀ náà lára sí àwọn èèyàn tiẹ̀ láti ilẹ̀ ìran áàdù. wọ́n á ṣàlàyé lánàá wípé ọlọ́run ní wàhálà ààyè àwọn kí ló fà á lè jẹ́ pé ìran ayé ọ̀sán máa wọ́n ní tó fà á ní bí ọlọ́run sọ ní buhari àwọn máa rẹ̀ sáyẹn ọ̀sùn ìrànú tó ń yábò ìsáni kọ̀wé a ní gbé òṣìṣẹ́ kan tó àyàgbé jẹ́ pé aná tí ó fi náà bá wọn sọ ọ̀rọ̀ àwọn ẹ̀wọ̀n náà ní ìgbé wọn ní màá sọ. aṣáájú ọlọ́run ọba Allahu Ta'ala kúrò lọ́dọ̀ àṣetọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ẹni ìlú.
Suratul A'raf aya ìyẹn ní súrà kejì aya karùndínláàádọ́rin súrà 7 aya 65 òní àti tó bẹ̀rẹ̀. À ń sàlàyé ẹ̀ lọ́wọ́ lánàá nígbà tí Ọlọ́run ní kí ìkẹ́ rẹ̀ kó sọ̀kalẹ̀ tó wá mú atẹ́gùn lọ. A sì ti kárí àmì sẹ́yìn inú Suratul A'raf. Ọlọ́run ní máa ń fi atẹ́gùn gbá ẹ̀sùjò lọ síbi tó bá fẹ́ kí òjò rọ̀ sí. Méjèèjì ó lè jẹ́ kẹ̀yìn yóò máa jẹ́ bùṣọ́ ìró ìdùnnú bá bá ti ń gbúra lábẹ́gùn tútù bá ti ń fẹ́ àwa náà rí ojú iṣu ìnáwó máa dùn. Ó sì lè jẹ́ kan òkú ìyẹn là ń bẹ lọ́n pé ọlọ́mọ yìí ṣẹlẹ̀ sí wa ìyẹn látẹ́gùn àgbọ̀n tí máa ń wọlé tí máa ń hùkì tí máa bà nǹkan jẹ́. Àròdá òjò náà tí máa dìkú ni tí ń borí yálé ọlọ́run kó làwọn ń bẹ̀rù. Tọ́ àgbọ̀ kíkà àyà mẹ́ta àkọ́kọ́ nínú ìgbà àti fẹ́ bẹ̀rẹ̀ yìí òun jésù yìí wáyé àádìí àkọ́ òun náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين. ọpẹ́ ní fọlọ́n ọlọ́run ní wàhílà àádìí àkọ́ọ̀rù gbòǹgà bìmáàyà àyà tí ó bẹ̀rẹ̀ àlàyé nípa àwọn òjíṣẹ́ ọlọ́run mẹ́fà tá a wí tọ́lọ́run bẹ̀rẹ̀ wàlàkọ́lé àrùsálìnà Nuhan ìlà qawmihi so yóò máa jẹ́ pé wàlàkọ́lé àrùsálìnà Hudan ìlà Áàdì àwọn wàlàkọ́lé àrùsálìnà ìlà Áàdì àkọ́ọ̀hún Húdà. Ọlọ́run ní ti pàápàá dájúdájú àti rán sí àwọn ìran Áàdì arákùnrin wọn tó jẹ́ ìran wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Húdù. Àwọn sọ pé àwọn Áàdì tí Ọlọ́run sọ ìran yìí àwọn ni ọmọ Áàd ọmọ Irọ́mù yẹn òun jẹ́ ọmọ Aus bùnú Sáàmù yẹn jẹ́ ọmọ tani ọmọ Nuh. Bẹ́ẹ̀ ṣe ṣàlàyé níjẹta wípé àwọn tó ṣẹ́kù nílẹ̀ ọmọ olóògùn ni wọ́n àmọ́ ọmọ ìfò wa. Ọ̀kan nínú àwọn ọmọ Nuhu tí wọ́n ń jẹ́